sì ń fa owó wá kíákíá tòun ti wẹ ẹ̀ ni. Béèyàn bá rí àṣejẹ yìí jẹ láàrin ọjọ́ mẹ́ta péré, òun tọ̀ wọ́n á mọ̀ pé yes, òun jẹ àṣejẹ lóòótọ́. Kí lẹ fẹ́ lọ bá mi wá fún àṣejẹ yìí ká tó tẹ̀síwájú? Ẹ má gbàgbé láti máa bá mi like, kẹ́ máa follow, kẹ́ sì máa share, kẹ́ sì máa bá mi pín káàkiri, ẹ máa bá mi ẹ̀mí ni o. tó ẹ̀yin èèyàn mi, àṣejẹ owó kíákíá àtúndè àṣìnà, ẹ lọ bá mi wá ẹyin adìyẹ àgíríkì mẹ́rin, kẹ́ bá mi wá atare tó gbó dáadáa odindi méjì, kẹ́ bá mi wá ọṣẹ ìwẹ̀ ẹ̀ẹ̀kan, ọṣẹ dúdú àbọ̀ṣẹ Ghana, ètí ó bá bá yín lára mú bẹ̀ ni. Kí lẹ fẹ́ ṣe? Ẹ bá mi mú atare àkọ́kọ́, ẹ yín gbogbo ọmọ ẹ̀ pátápátá sínú páànù kan. Ẹ má jẹ́ kí ọmọ kankan ó bọ́ sọnù ńbẹ̀, ẹ sì gbọ́dọ̀ fẹnu fẹ. Ẹ fọwọ́ ṣa gbogbo gbàǹtí inú ẹ̀ pátápátá, ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ tún bá mi mú atare kejì, ẹ tún yín gbogbo ọmọ inú ẹ̀ sínú páànù kan, ẹ tún ṣa gbàǹtí inú ẹ̀, ẹ má fẹnu fẹ. Ẹ wá bá mi kó atare àkọ́kọ́, ẹ kó sójú ọlọ àbí sínú odó onírin. Ẹ lọ̀ kó kúnná lẹ́bẹ́lẹ́bẹ́. Nígbà tó bá kúnná tán kọ́, ẹ kọ́kọ́ dà yẹn sínú páànù kan ná. Ẹ nu ojú ọlọ yẹn nù dáadáa àbí kẹfọ́. Ẹ wá da atare kejì sí. Ẹ gun àbí kẹ lọ̀ kó kúnná. Nígbà tí ẹ bá lọ̀ tó bá kúnná dáadáa ńkọ́, ẹ bá mi mú ọṣẹ ìwẹ̀ kan, ẹ fi pò, ẹ kó sínú kànkàn. Ẹ wá bá mi mú láìlọ́nù tó fẹ̀, kó fẹ̀ dáadáa, nítorí pé tó bá bẹ̀rẹ̀ sí ní jiná ó máa ń wú, ó máa ń bẹ́. Láìlọ́nù yìí ni kò sì dáa kó bẹ́. Ẹ wá bá mi mú atare ẹlẹ́ẹ̀kejì yìí, ẹ fọ́ ẹyin yìí sínú páànù kan, ẹ pò dáadáa, ẹ dá atare yìí sí, ẹ pò, ẹ bá mi rọ́ sínú láìlọ́nù yìí. Ẹ tún rí i pé ẹ fi láìlọ́nù míì sí, kí láìlọ́nù yẹn máa jẹ́ 3, àmọ́ kó fẹ̀ dáadáa, kẹ́ ẹ dọ́bù ẹ̀ dáadáa. Ẹ so ẹnu ẹ̀ dáadáa, ẹ rí i pé ẹ so dáadáa o. Ẹ bá mi gbé omi kaná, ẹ jù sínú omi yìí, ẹ wá sè tí ó jiná dáadáa. Ẹ máa yí sọ́tún, ẹ máa yí sósì, ẹ máa yí sọ́tún, ẹ máa yí sósì, ẹ máa yí sọ́tún, ẹ máa yí sósì. Nígbà tí ó bá jiná tán, ẹ gbé síbì kan kó tutù. Ẹ wá bá mi wá àwo táǹgàràn funfun, ẹ gbé sínú ẹ̀. Tó bá jẹ́ wípé obìnrin ni, á gé ẹyin yìí sí ọ̀nà 7. Tó bá jẹ́ pé ọkùnrin ni, ẹ la ẹyin yìí, ẹ gé sí ọ̀nà 9. Ẹ gbé síbì kan. Ẹ wá wọ balùwẹ̀, ẹ wẹ ọṣẹ yìí pẹ̀lú àdúrà owó kọ́nà sí, kídè já, gbogbo tí jẹ́ ìdíwọ́ ìdènà kó tú dànù. Ẹ wẹ ọṣẹ yìí. Nígbà tẹ́ bá wẹ ọṣẹ yìí tán, ẹ wá padà síbi àṣejẹ yìí, ẹ wá jókòó, ẹ gbé sórí òṣùká funfun. Tó bá wù yẹn, ẹ wọṣọ tó tún, kẹ́ máa wá gbé lẹ́yọ kọ̀ọ̀kan, kẹ́ máa ṣàdúrà sí. Iye báyìí ni mò ń fẹ́. Ẹ jù sẹ́nu, ẹ jẹ títí kẹ́ fi jẹ mẹ́sẹ̀sán àbí méjèèje tán. Tí ẹ̀yin tí ẹ ní ẹ máa mú mára yá, ẹ bá mi mú mára yá, ẹ dà á lé lórí kó ṣá prápra. Tó bá yẹ tẹ́ sí mu, ẹ bá mi wá ẹtí ẹlẹ́rìndòdò, ẹ mú lé lórí. Kẹ́ wá wo bá àárín ọ̀sẹ̀, àárín oṣù náà ṣe fẹ́ rí. Èmi kọ́ mo sọ, látọwọ́ àwọn àgbà ni. Akọ́láwọlé ọmọ amúlégbọjà àrólé Oòduà. +229 97 18 79 66 +229